Koiki Media bringing the work closer to your doorstep. Ẹ kálẹ́ o, a kú àjálẹ́, a kú dédé àsìkò tí oníkálukú wa bá wà. A kí wa pé a kú ọjọ́ ìní, a kú iṣẹ́ látàárọ̀. A kí ọkùnrin, a kí obìnrin, a kí ọmọdé, a kí àgbà, a kí tonílé tọ́ni àlejò. Mo kí gbogbo ọmọ Yorùbá kóòtù òjìrè pátápátá jákèjádò àgbáyé. Níletò tí oníkálukú wa ti lórí ọ̀fẹ́ àti àǹfààní nírú dédé àsìkò yìí láti lè máa gbọ́ ohùn wa láti ilé iṣẹ́ Koiki Media bringing the work closer to your doorstep. A kí wa pé a kú àtòórọ̀, a kú ọwọ́ lómi. Ọba Èdùmàrè á jẹ́ kí gbogbo wa kí ara jíjẹun láṣẹ Èdùmàrè. Àárí àánú gbà, àánú Ọlọ́run á pọ̀ wá rí. Mo kí gbogbo wa, mo fi Elédùmarè mo fi kí wa. Mo fi Ọlọ́run tó ṣe ayé, tó dá ayé àti ọ̀run, mo fi kí wa pé a kú àtòórọ̀. A wá dúpẹ́ lọ́wọ́ wa, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Tí ẹ bá wo àtẹ̀jíṣẹ́ tí a fi ránṣẹ́ yìí lójú amóhùnmáwòrán, ẹ rí i pé ìdúpẹ́ pàtàkì láti iléeṣẹ́ Koiki náà ló ń jáde sí gbogbo ẹ̀yin ọmọ kóòtù òjìrè ní àṣálẹ́ yìí. Ṣùgbọ́n ká tí ó lọ jìnnà, ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Elédùmarè. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó ṣẹ̀dá èmi àti yín. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó ní kémi máa bẹ, tó ní kẹ́yin náà máa bẹ. Ọba tó ní ká máa wà, ọba tó ní ká jí, ká sùn, ká sì tún jí, ká rí ìmọ́lẹ̀ alààyè. Ọba tó ní ká wá jíjẹ lọ, tó ní ká wá mímu lọ. Ọba tó tún fún wa ní jíjẹ, tó tún fún wa ní mímu. Ọba tí ò jẹ́ ká rárìn rá, tí ò jẹ́ ká rárìn sọnù. Ọba tí ò jẹ́ ká rárìn fẹsẹ̀ sí. Òun nìkan náà ni ọpẹ́ yẹ, òun lògo yẹ fún. Àṣekábíyèsí Elédùmarè. A dá gbogbo ọpẹ́, a dá gbogbo ògo, a dá gbogbo ìyìn, a dá padà sọ́dọ̀ bàbá mi lókè. A fi ọpẹ́ fún Ẹlẹ́dàá, aṣẹ̀dá, adẹ́dàá, aṣẹ̀dá, aṣẹ̀dá ayé, aṣẹ̀dá ọ̀run. Ọba mi tó tẹ́lẹ̀ bí ẹni tẹ́ní, ọba mi tó tàn sánmọ̀ bí ẹni tẹ̀sán. Ọba mi gbẹ̀ngbẹ̀nìkìn, ọba mi awúwo má ṣe gbé. Ọba atẹ́rẹrẹ kárí ayé, ọba tí ń fọba jẹ. Ọba tó bá wù ó lè mú kúrò, tó bá sì wù ó lè dá a sí. Òun nìkan náà lọ́pẹ́ yẹ fún. Ọba yìí kan náà la dúpẹ́ fún oore àti àánú èyí ńláńlá látàrí gbà lọ́jọ́ tàná, èyí tó mú kí a wá dúpẹ́ lálẹ́ yìí, èyí tó mú kí ìdúpẹ́ pàtàkì kó wáyé. Ọba yìí náà lọ́ba tó sọ gbogbo wa, tó sọ wa rìnrìn àjò lọ sílùú Ìjẹ̀bú, lọ sílùú Èkó, lọ sí London, níbi tí a ti lọ ṣe àdúrà fìdáù fún màmá wa Olúrẹ̀mí Táwàkálítù Ọ̀gábí Kílàńkó Kóìkí. Ọlọ́run yìí náà ló sọ wa lọ, ló sọ wa bọ̀. Kò jẹ́ kẹ́nìkan kan wa nínú wa ká pàdé àgbákò, kò jẹ́ ká sọ pé ibi àdúrà mọ̀mọ́ yìí la mọ̀ lọ ni wàhálà mọ̀ dé. Elédùmarè ò jẹ́ kó rí bẹ́ẹ̀. Ẹ̀rí pé ó jẹ́ kí a fọpẹ́ fún Ọlọ́run náà. Ó yẹ ká dúpẹ́, ká dá ọpẹ́ padà sọ́dọ̀ bàbá lókè. Ìdí pàtàkì rèé tó fi mú ìdúpẹ́ yìí wá lásàálẹ́ yìí. Ẹ̀rí pé nínú ọpẹ́ iná la wà, nínú ìyìn iná la wà, nínú ògo iná la wà, nínú ọlá iná la wà, nínú ìgbéga iná la wà. Nítorí pé Ọlọ́run ò fi ikú mọ̀mọ́, kò fi pa ẹnìkọ̀ọ̀kan wa lẹ́kún.
kò fi ikú mọ̀mọ́ kò fi dá rògbòdìyàn sílẹ̀ nínú ẹgbẹ́ Ìfẹ́lódùn, bẹ́ẹ̀ ni kò fi ikú mọ̀mọ́ kò fi dá rògbòdìyàn sílẹ̀ nínú ìdílé àbí láàrin àwọn ọmọ, àbí kí wọ́n sọ pé mọ̀mọ́ Ọláyọmí Kóìkí ló mọ̀ ṣaláìsí, òun la mọ̀ lọ síbi àdúrà rẹ̀, òun la mọ̀ ti pàdé àgbákò yìí. Ẹ rí pé Ọlọ́run ò jẹ́ kó rí bẹ́ẹ̀. Ó yẹ ká lè dá ọpẹ́ padà sọ́dọ̀ Ọlọ́run. Ìdí pàtàkì rèé tá a fi mú ìdúpẹ́ pàtàkì wá lásàálẹ̀ yìí pé ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ká lè bá àtúnrí mi ìgbà sí. A tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lẹ́ẹ̀kan sí fún oore ńláńlá tó ṣe nípa mọ̀mọ́. Ẹ rí pé Ọlọ́run dá mọ̀mọ́ láre, Ọlọ́run gba ọpẹ́ mọ̀mọ́, Ọlọ́run gbàdúrà mọ̀mọ́. Mọ̀mọ́ ò ya wèrè débi pé a ó mọ gbé wọn káàkiri pé àbẹ̀rí ìyá Kóìkí ni òun, àbí mọ̀mọ́ là ń dáwó jọ fún. Ọlọ́run tó ṣẹ̀dá wọn tó mú wọn wálé ayé, òun náà ló tún mú wọn padà pẹ̀lú ìdùnnú àti ayọ̀ àtàlàáfíà. Ẹ rí i pé ọtú ọpẹ́ ó tó ìyìn nígbà tí Ọlọ́run tó wá ṣe bàǹbàǹbarí rẹ̀ tó tún wá parí iṣẹ́ rẹ̀ láṣẹ pé ó tún ní kí mọ̀mọ́ fi ọmọ sílẹ̀ sáyé lọ. Mọ̀mọ́ gbàdúrà pé kóun má fojú sunkún ọmọ, káwọn ọmọ ó ṣèlédè lẹ́yìn òun. Ṣùgbọ́n ẹ rí i pé Ọlọ́run gbàdúrà mọ̀mọ́, tí ẹ rí pọ́rọ̀ mọ̀mọ́ tọ́pẹ́, bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ gbogbo wájọ tọ́pẹ́ lọ́dọ̀ níwájú Ọlọ́run ọba mi, àjíkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run. Tó àwa mú gbogbo ọpẹ́ àdá padà sọ́dọ̀ gbogbo mọ̀lẹ́bí ìyá wa, àdá ọpẹ́ padà sọ́dọ̀ wọn. A dúpẹ́ lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí nítorí pé wọ́n gbà wá tọwọ́ tẹsẹ̀, wọ́n gba gbogbo ọmọ Yorùbá, wọ́n gba gbogbo ẹgbẹ́ Ìfẹ́lódùn. Ọlọ́run ò fi ẹgbẹ́ Ìfẹ́lódùn kò fi pa ẹnikẹ́ni lẹ́kún, bẹ́ẹ̀ ni ò sì fi sọ ìdílé náà lẹ́nu pé nínú ìrìn àjò táwọn ọmọ ẹgbẹ́ Ìfẹ́lódùn mọ̀ rìn lọ sí ìlú Ìjẹ̀bú àbí lọ sílùú Èkó àbí London, níbi tí wọ́n ti lọ ṣe àdúrà fìdáù fún mọ̀mọ́, ibẹ̀ ni wàhálà mọ̀ ti ṣẹlẹ̀. Ǹjẹ́ ẹ rí i pé ọ̀rọ̀ wa tọ́pẹ́? Ǹjẹ́ ẹ rí i pé ẹnu wa gba ìyìn? Ìdí pàtàkì rèé o tí a fi mú ọkàn ọpẹ́ wá lásàálẹ̀ yìí. Àwa dúpẹ́ lọ́wọ́ gbogbo mọ̀lẹ́bí, a dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ òkú pátápátá porogodo. Bákan náà, ẹ jẹ́ ká fò fẹ̀rẹ̀, a dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá kóòtù òjíire pátápátá nílé lóko lájò, níbikíbi tí oníkálukú wá ti lórí ọ̀fẹ́ tí a ti ń gbọ́ ohùn yìí lásàálẹ̀ yìí. A dúpẹ́ lọ́wọ́ yín, a mọ̀ lóore fún ìdìde yín, fún akitiyan yín, fún ìgbìyànjú yín lórí pé àníṣe a gbọ́dọ̀ ṣe ojúṣe àṣẹ̀yìndé mọ̀mọ́ wa, ní pé mọ̀mọ́ jáde kúrò láàrin wa. Ṣùgbọ́n a fakọyọ, a ṣe bí ọmọ ọkọ, a ò ṣe bí ọmọ àlè. Mo gbà á ládùúrà pé ọmọ rere náà ni ó gbẹ̀yìn arúgbó gbogbo wa láṣẹ Èdùmàrè. A dúpẹ́ lọ́wọ́ ọlọ́kùnrin, a dúpẹ́ lọ́wọ́ obìnrin, a dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ gúnyán tẹ́ ẹ sè é pọ̀. A dúpẹ́ lọ́wọ́ yín o, ẹ̀yin tẹ́ ẹ faralẹ̀, tẹ́ ẹ fi ara yín sílẹ̀, tẹ́ ẹ tún náwó, tẹ́ ẹ tún náírà. A dúpẹ́ lọ́wọ́ yín. A dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ náwó, tẹ́yin náà ò lè jáde ṣùgbọ́n tẹ́ ń bá wa lọ lórí ẹ̀rọ ayélujára. A dúpẹ́ lọ́wọ́ yín torí pé owó lẹ́yìn náà fi ṣe dátà sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ fi ń bá prógráàmù náà lọ, tó fi ń lọ lẹ́sẹẹsẹ, létòlétò bí gbogbo ẹ̀ ṣe ń lọ. Gbogbo ẹ̀ sì lọ ní ìrọwọ́, ó sì lọ ní ìrẹsẹ̀. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé gbogbo wa la jáde láyọ̀, la sì wọlé láyọ̀ pẹ̀lú àlàáfíà. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Ilé-iṣẹ́ Koiki Media bring the work closer to your doorstep. Ó ń dúpẹ́ lọ́wọ́ gbogbo wa pátápátá. Àwa dá ọpẹ́ padà sọ́dọ̀ bàbá wa, pírẹ́sidẹ́ǹtì wa, ẹgbẹ́ Ìfẹ́lódùn lápapọ̀, bàbá wa Gani Alágbàlá pẹ̀lú igbákejì wọn, ìyá wa Kentus. A dúpẹ́ lọ́wọ́ yín pẹ̀lú gbogbo àwọn èjìká tí ò jẹ́ káṣọ bọ́, tó jẹ́ àsọmọgbè yín, tẹ́ ẹ jẹ́ olóyè tẹ́jọ́ ń tukọ̀ ẹgbẹ́ Ìfẹ́lódùn. A dúpẹ́ lọ́wọ́ yín o. Àmọ̀rírì yín, àríṣẹ́ yín,
àrọ́wọ́ yín, àrí ìgbìyànjú yín lágbára Elédùmarè. Ọjọ́ ayọ̀ náà lọ́jọ́ tiwa náà nígbà tó bá máa dé. Kò ní jẹ́ ọjọ́ ìbànújẹ́, ọjọ́ á jìnnà síra. Ẹ̀mí gígùn, àlàáfíà, Elédùmarè á bá mi fi ta yín lọ́rẹ. Ìwọ̀nba tó kù tí ọdún yìí ń parí lọ yìí, ìbànújẹ́ kéré jù, ọmọ ní kẹ́gùn sí wa. Ẹ dákun, èmi a máa fẹ́, èmi a máa gbìyànjú pé kí àwọn èèyàn mọ̀ bá mi gbìyànjú láti mọ bá ń fi fọ́nrán yìí kẹ́ mọ bá mi fi ránṣẹ́ sí gbogbo ìletò tó yẹ kó wọ̀. Inú mi a máa dùn nígbà tí a bá ń ṣe irú ètò báyìí, tí mo bá rí àwọn èèyàn bí èèyàn, ẹni bí ẹni tó ń bá mi fín ètò náà jáde, tó ń bá mi fọ́n síta bó ṣe yẹ kó jáde síta. Torí pé ọ̀rọ̀ ìdúpẹ́ náà la mú wá lálẹ́ yìí. Bákan náà, a dúpẹ́ lọ́wọ́ bàbá wa, bàbá gbogbo ọmọ mẹ̀kúnnù, bàbá gbogbo ọmọ kóòtù òjíire, bàbá tó fẹ́ kí gbogbo àwọn ọmọ Yorùbá kó bọ́ kúrò lọ́wọ́ òmìnira, kó bọ́ kúrò lọ́wọ́ ìnira, ká bọ́ sínú òmìnira, èyí tí ó jẹ́ ti ilẹ̀ kóòtù òjíire. Bàbá wa ẹni ọ̀wọ̀, ẹni àpọ́nlé, ẹni ẹ̀yẹ, ẹni ìyìn, bàbá wa Professor Adébánjí Akíntóyè, bàbá kẹ́mi ọlá ògùn. Ìgbà ọdún kan ló máa jẹ́ fún yín lókè èèpẹ̀ bàbá. Ẹ ti bẹ̀rẹ̀ ní dáadáa lágbára Elédùmarè. Ìbànújẹ́ kéré jù kò ní kẹ́gùn ọ̀rọ̀ yín. Ẹ ò ní fi ìbànújẹ́, ẹ ò ní fẹkún, ẹ ò ní fi parí ẹ̀. Ìgbàkúìgbà tí Elédùmarè bá ló ṣe tán nípò òun yá, òun gbèsè òun dé, bàbá ayọ̀ náà ni ẹ máa bálé náà. Bàbá, mo gbà á ládùúrà fún yín pé ìṣe yín, èyí tí ẹ dáwọ́lé nípa ọ̀rọ̀ orílẹ̀-èdè Yorùbá, yóò ṣojú ẹ̀mí yín ni o, kò ní ṣẹ̀yìn yín, bẹ́ẹ̀ náà ni kò ní ṣẹ̀yìn ẹnì kọ̀ọ̀kan wa. Àwa tá a ṣẹ́gun sí, àwa náà la máa dúró jẹ́ lágbára Èdùmàrè. Ó wu àwọn tó lọ náà, kò wù wọ́n bẹ́ẹ̀. Ó wù wọ́n pé kí wọ́n dúró kí wọ́n jẹ̀gúsí náà, ṣùgbọ́n ó wu Ọlọ́run jù bẹ́ẹ̀ lọ. Bó ṣe wu Elédùmarè, òun náà ló ń sọlá ẹ̀. Elédùmarè ló sọlá ẹ̀ bẹ́ẹ̀. Òun ló jẹ́ káwọn tó lọ láàrin wa kí wọ́n lọ. Mo wá gbà ládùúrà páwa tó kù, ọjọ́ wa á jìnnà síra. Ẹ̀gúsí tá à ń ṣẹ́ lágbára Elédùmarè, Ọlọ́run jẹ́ ká lè dúró jẹ́ o. Mo wá fi kíkí bàbá, mo fi kí bàbá mi àgbà, ọkùnrin takuntakun, ọkùnrin méje tí wọ́n ń pè lẹ́nìkan ṣoṣo. Arábàmbí, iná lójú iná lẹ́nu, ẹkùn ọkọ ya, ẹkùn ọkọ òkè. Òbúgbàmù kí gbogbo ayé kó dùn rìrì, òbúgbàmù kí gbogbo ayé wárìrì, òbúgbàmù kí gbogbo àwọn orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n wá roro, kí wọ́n fàkàrà. Kábíyèsí Elédùmarè, bó ṣe wù ọ́ ló ń sọ láàrẹ̀. Akọni ńlá, jìgìnìjìgìnì, akọni èèyàn, ọmọ tó ṣe é mú yangàn, bàbá tó ṣe é mú yangàn, ọmọ tó ṣe é tẹ̀lé, bàbá tó ṣe é tẹ̀lé, akọni tó ṣe é tẹ̀lé, akọni tí ń kọ́mọ jáde tí ń kó gbogbo wọn wọlé, akọni tọ́mọ èèyọ bọ́ sọ́nù lẹ́yìn ẹ̀, akọni tí ò mọ tara ẹnìkan, akọni ńlá, èèyàn bí èèyàn, ẹni bí ẹni, ẹni tí gbogbo wa ti mọ̀ bí ẹni mowó náà ni. Ta lẹni tí mò ń porí ẹ̀? Ẹni ọ̀wọ̀, ẹni àpọ́nlé, Dr. Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà, owó bàbá Dámì, mo kí yín o. Ẹ̀ka àlẹ́ níbi tẹ́ ẹ wà, níbi tẹ́ ẹ ti ń lórí ọ̀fẹ́ àtàǹfààní láti mọ gbóhùn yìí lálẹ́ yìí, mo kí yín pé ẹ̀ka àlẹ́ o. Ẹ kú dédé àsìkò yìí o. Ẹ kú àṣẹ̀yìndé mọ̀mọ́ onínúure, mọ̀mọ́ alálùbáríkà, mọ̀mọ́ dáadáa, ẹ kú àṣẹ̀yìndé. Mo gbà á ládùúrà pé
ọmọ rere náà ni ó gbẹ̀yìn arúgbó tí a náà. A ó gbó, a ó sì tọ́, a ó fọwọ́ páwó, a ó fòrìgì jobi láṣẹ Èdùmàrè. Bàbá Kẹ́mi Ọláògùn ibi tí ẹ wà. Mo fi kíkì yín, mo fi kí gbogbo ẹgbẹ́ jagunjagun pátápátá porogodo tó jẹ́ ọmọ kóòtù òjíire. Mo fi kíkì yín, mo fi kí gbogbo ọ̀dọ́ lọ́kùnrin àti lóbìnrin tí ọ̀gá wa Òmẹ́yọ̀ tí wọ́n jẹ́ president gbogbo ọ̀dọ́ pátápátá. Mo kí yín, ọ̀gá wa Òmẹ́yọ̀, mo kí yín o. Ẹ kú iṣẹ́, gbogbo ọwọ́ yín la rí. Bẹ́ẹ̀ ṣe ń lọ sọ́tún lánàá, bẹ́ẹ̀ ṣe ń lọ sótì, gbogbo ẹ̀ la rí. Ẹ jẹ́ ń wá padà sọ́dọ̀ àwọn ìyá wa. Ẹ jẹ́ ń padà sọ́dọ̀ àwọn ìyá wa nígbà tí mo kí àwọn ìyá mi dáadáa. Màá fi kíkì ìyá wa, ìyá jagun, ìyá alálùbáríkà, ìyá dáadáa, ìyá gbogbo ọmọ Yorùbá. Mo fi kíkì ìyá, mo fi kí gbogbo àwa ìyá pátápátá porogodo tá a wà nínú ìkànnì ìjàǹgbara òmìnira ọmọ Yorùbá. Mo fi kí wa mọ̀mọ́ Kẹ́mi Ọláògùn, kẹ́ ẹ pẹ́ lórí èpẹ̀, kẹ́ ẹ pẹ́ bí ọ̀pẹ ṣe ń pẹ́. Òkè òkè náà lẹ́múrú sí o. Òkè òkè lọ́lá yín ò mọ̀ lọ, ọlá yín ò ní rẹ̀yìn láṣẹ Èdùmàrè. Ẹ jẹ́ ń wá padà sọ́dọ̀ àwọn bàbá mi, àwọn ìyá mi, àwọn ẹni bí ẹni, èèyàn bí èèyàn ní orílẹ̀-èdè London níbẹ̀ lókè òkun. Mo kí gbogbo yín pátápátá, àtẹ̀yin tẹ́ ẹ lóore ọ̀fẹ́ láti darapọ̀ mọ́ ètò látòrí orí afẹ́fẹ́, bóyá lórí Facebook ni, àbí lórí TikTok ni, àbí lórí YouTube ni, àbí lórí Zoom ni a ti ń bá gbogbo ẹ̀ pàdé. A kí gbogbo wa fún iṣẹ́ takuntakun tí a ṣe. A kú ìnáwó, a kú ìnára. Elédùmarè ọba tí ń bù ìbùkún níbi tí ètí gbẹ tó ti ń bu ìbùkún náà yóò tún bu ìbùkún náà ni ó tún bá mi bùkún ayé ẹnì kọ̀ọ̀kan wa láṣẹ Èdùmàrè. Mo kí wa púpọ̀ o. Ẹ ṣé, àdúpẹ́. Iléeṣẹ́ Kóìkí ó ń kí gbogbo wa, ó ń dúpẹ́ lọ́wọ́ wa fún iṣẹ́ ribiribi pẹ̀lú ìjáde wa tí a jáde lọ́jọ́ tàná lọ síbi àdúrà fìdáù màmá wa Olúrẹ̀mí Táwàkálítù Ọ̀gábí. Kí là ń kó Kóìkí àmọ́ lóore o. Mo wá fi kíkì wa gbogbo pátápátá mo dá a padà sọ́dọ̀ gbogbo àwọn mídíà tó jáde lánàá àtàwọn tí ò lè jáde táwọn náà sì ń fọ́lò tí wọ́n sì ń wo gbogbo prógàmù náà bó ṣe ń lọ. Mo kí gbogbo mídíà pátápátá pé ẹ kú iṣẹ́ o. Lágbára Elédùmarè a ó mọ̀ ròde lọ, a ó sì máa rí léwọ̀. Ìbùkún Ọlọ́run yóò wà lórí iṣẹ́ ẹnìkọ̀ọ̀kan wa láṣẹ Èdùmàrè. Tó mo wá fẹ́ kí gbogbo ẹ̀yin èèyàn mi tẹ́ ń gbọ́ mi lásàálẹ̀ yìí, mo fẹ́ kẹ́ ẹ bá mi dá sí ètò kan lálẹ́ yìí. Ètò yìí arákùnrin kan ni òun ló pè mí tó gbé ọ̀rọ̀ yìí wá sí etí ìgbọ́ iléeṣẹ́ Kóìkí. Ṣé ẹ wá rí arákùnrin tí mò ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí? Ọ̀rọ̀ ẹ bá mi dá sí ètò yìí náà níta lẹ́yìí lẹ́yìn ìdúpẹ́ yìí. Mo fẹ́ kájọ fi eléyìí kájọ fi kẹ́kọ̀ọ́, kájọ fi kọ́gbọ́n. Mo fẹ́ kájọ fi dára wa lára yá. Mo fẹ́ kájọ fi gbé ra wa lẹ́nu sókè, kájọ fi wo bóyá lótìítọ́ àti lódodo náà ló máa ń rí bẹ́ẹ̀ àbí kì í rí bẹ́ẹ̀. Arákùnrin tí mò ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí, Mustapha lorúkọ arákùnrin yìí o. Tẹ́lẹ̀ ó ti ní mọ́gbórúkọ òun jáde sórí afẹ́fẹ́, ṣùgbọ́n
nígbà tèmi àti ẹ̀ tún jọ sọ̀rọ̀ lábẹ́ àsọ, òun ló tún gbé ọ̀rọ̀ náà sí mi létí pé olóòtú àgbà, ọ̀dà, ẹ jẹ́ kí gbogbo ayé mọ orúkọ òun, torí pé òun fẹ́ ìmọ̀ràn látọ̀dọ̀ gbogbo ọmọ Yorùbá, pàápàá jùlọ ọmọ kóòtù òjíire. Arákùnrin tá à ń pè ní Mustapha yìí, ẹ gbọ́ kí ló ṣẹlẹ̀ sárákùnrin tí mò ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí. Ẹ̀yin èèyàn mi nílé lóko jáde o, ní gbogbo ibikíbi tó ní kálukú wá wà, ẹ dákun ẹ bá ń wá nǹkan kẹ bá ń fìdílé, ẹ bá ń fìdí lápèrè, pàápàá jùlọ báwọn ọmọ wa lóbìnrin àbí lọ́kùnrin bá ń bẹ ń tòsí, ẹ bá ń dákun kẹ bá ń pè wọ́n sọ́dọ̀, ẹ jẹ́ kí wọ́n fetí gbéyàwó ọ̀rọ̀ lálẹ́ yìí, ẹ jẹ́ kí wọ́n kọ́gbọ́n nínú ètò tálẹ́ yìí lórí iléeṣẹ́ Koiki, níbi tí a ti ń mú ètò yìí wá fún wa lálẹ́ tòní. Arákùnrin tá à ń pè ní Mustapha yìí, ẹ pé kí ló ṣẹlẹ̀ sárákùnrin yìí, ẹ wá bi mí léèrè. Nǹkan ń ṣẹlẹ̀ nílé ayé o. Ṣé ẹ wá arákùnrin tá à ń pè ní Mustapha yìí, ó kẹnu bọ̀rọ̀, ẹ wá pé báwo ló ṣe sọ̀rọ̀ náà. Arákùnrin tá à ń sọ yìí, ó fẹ́ ìyàwó kan, ìyàwó tó wá ń fẹ́ yìí, àfẹ́sọ́nà náà ló ń fẹ́, kò tí ì fẹ́yàwó yìí wọlé rárá o. Mo fẹ́ kẹ́ ẹ gbọ́ mi lágbòóyé dáadáa. Mustapha yìí kò tí ì fẹ́yàwó yìí wọlé rárá, àfẹ́sójú ọ̀nà náà ló wà, ṣùgbọ́n wọ́n ti ṣe mọ̀-mí-mọ̀. Àwọn méjèèjì wọ́n sì ń bá eré àníyàn wọn lọ, ṣùgbọ́n wọn ò jọ gbébì kan náà. Mustapha ọ̀tọ̀ níbi tó ń gbé, arábìnrin tó jẹ́ ìyàwó rẹ̀ yìí náà ọ̀tọ̀ níbi tóun náà ń gbé o. Ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀? Lálẹ́ ọjọ́ kan, àbúrò Mustapha tó jẹ́ obìnrin, òun jáde láti ìlú wọn lọ́hùn-ún nílùú òkè, ó wá lọ sílùú Èkó lọ́dọ̀ Mustapha tó jẹ́ ẹ̀gbọ́n rẹ̀. Ṣùgbọ́n nígbà tí àbúrò rẹ̀ yìí débẹ̀, ó kí ẹ̀gbọ́n rẹ̀ dáadáa, ẹ̀gbọ́n náà yọ̀ mọ́, wọ́n jọ yọ̀ mọ́ra wọn. Ó dilẹ̀ mọ́. Mustapha múra ilé ibi iṣẹ́, òun lòun lọ ibi iṣẹ́ òun, ọgbọ̀nà ibi iṣẹ́ lọ. Ṣùgbọ́n ṣàdédé nígbà tí Mustapha lọ tán, kò pẹ́ kò jìnnà, ìyàwó àfẹ́sọ́nà Mustapha, òun náà bá wá Mustapha wálé o. Ìgbà tí ó délé, ó bá àbúrò Mustapha lóbìnrin nínú ilé, kò mọ̀ bí níbejì. Ó kó kùmọ̀, ó kó kóńdó, ó kó gbájú, ló bẹ̀rẹ̀ sí ní kobo àbúrò Mustapha lóbìnrin yìí o. Wípé nínú ilé ọkọ òun, kí ló ń wá kiri? Ta ló pè é? Ó fẹ́ gbọ́kọ mọ́ òun lọ́wọ́ ni. Eré bí àwàdà. Arábìnrin tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí, ó mọ̀ lu àbúrò Mustapha bí ẹni máa kú ni. Ṣùgbọ́n ńgbà tí Mustapha náà padà wọlé ńkọ́, kí ló ṣẹlẹ̀? Mustapha mọ̀ bínú, òun náà bínú, ṣùgbọ́n àbúrò Mustapha yìí lóbìnrin yìí náà, òun náà ló tún padà ń bẹ̀bẹ̀, tó tún ń bẹ ẹ̀gbọ́n rẹ̀ fún ìyàwó àfẹ́sọ́nà rẹ̀ tá à ń sọ yìí. Ẹ̀yin èèyàn mi nínú ilé, mo rò pé ẹ̀ ń bá mi lọ, mo rò pé ẹ wà pẹ̀lú mi. Ètò tí mo fẹ́ kẹ́ ẹ bá mi dá sí lálẹ́ yìí, òun ni mo ránṣọ fún wa wẹ́rẹ́wẹ́rẹ́ yìí. Mo fẹ́ kájọ fi léyìí, kájọ fi kẹ́kọ̀ọ́, kájọ fi kọ́gbọ́n, kájọ fi ọ̀rọ̀ jómitoro ọ̀rọ̀ láàrin ara wa ni.
tó bí eré bí eré bí àwàdà bí àwàdà wọ́n mọ̀ parí ìjà láàrin àbúrò Mustapha àti Mustapha àtìyàwó àfẹ́sọ́nà. ìyẹn bá lọ o. ìgbà tíyẹn ó tún lọ kí ló tún ṣẹlẹ̀ lẹ́lẹ́ẹ̀kejì. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé Mustapha òun á mọ rebi iṣẹ́ rẹ̀, ṣùgbọ́n ọ̀gá Mustapha obìnrin mọ̀lọ́gá Mustapha, ọ̀gá iléeṣẹ́ ibi tí Mustapha wà obìnrin ni o. ó tún di ọjọ́ kan, Mustapha òun ló dráìfù mọ́tò ló gbé ọ̀gá rẹ̀ jókòó níwájú, Mustapha ló wa mọ́tò. bí wọ́n ṣe ń lọ ọlọ́run ló mọ irú ẹni tó jẹ́ olùtalóbó tó ń ta ìyàwó ẹ̀ lólobó wípé ọkọ rẹ̀ mọ̀ ń yàlé àbí ń gbóbìnrin kiri. ṣàdédé náà ni wọ́n tún ti pe ìyàwó àfẹ́sọ́nà Mustapha yìí o. wọ́n pè é lórí aago ìbánisọ̀rọ̀ rẹ̀. òun ní òbí níbejì ó gbé ọ̀kadà ó di fẹ́ẹ́ ló ń lé mọ́tò Mustapha tí ọ̀gá rẹ̀ wà ńbẹ̀ ló ń lé wọn lọ. ṣàdédé iná ni ọ̀kadà arábìnrin yìí ló kúrọ́ọ̀ṣì mọ́tò Mustapha yìí àti ọ̀gá rẹ̀ níwájú. Mustapha tẹ bírèkì mọ́lẹ̀ lójijì. irú àkóbá wo leléyìí? irú wàhálà wo rèé? èwo tún leléyìí tó tún fẹ́ ṣẹlẹ̀ yìí? ìgbà tí Mustapha fi òun bọ́lẹ̀ nínú mọ́tò láti lọ bá ọlọ́kadà pé irú wàkúwà wo ló ń wà yìí, ìyàwó Mustapha ọmọ ti bọ́ síwájú mọ́tò, ó ti bọ́ sẹ́gbẹ̀ẹ́ níbi tí ọ̀gá Mustapha jókòó, ó ti wọ́ ọ jáde, ó ti bẹ̀rẹ̀ sí ní fún nígbàjú fún nígbàmú tó yaṣọ mọ́ ọ̀gá Mustapha lára. ẹ̀yin èèyàn mi nínú ilé, ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi, ẹ̀yin ẹ̀gbọ́n, ẹ̀yin àbúrò, ẹ̀yin ọ̀ṣọ́rọ̀ ọ̀dọ́mọge, ẹ̀yin ọ̀dọ́kùnrin ọ̀dọ́bìnrin tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ fẹ́ yàn àyò, tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ fẹ́ yàn ọkọ, tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ fẹ́ gbéyàwó. tó bí eré bí àwàdà, ẹ wò ó, bí eré bí àwàdà ìyàwó Mustapha yìí ó lu ọ̀gá Mustapha bí ẹni mọ̀ kú ni o, débi pé ó yàsọ mọ́ ọ lọ́rùn. Mustapha kò mọ ohun tó lè ṣe mọ́ o, kò mọ ohun tó lè ṣe mọ́, ó di dìdìrìn láàrin ọjà ní o. ṣùgbọ́n Mustapha náà wá tún bẹ̀ níbejì nígbà tóun náà padà délé. ó bi ọ̀gá ẹ̀, ọ̀gá náà ń gbọ́, ìjẹ́ lóòótọ́ ìjọ́gà gbọ́, ìjẹ́yàwó yìí ò ti gbaṣẹ́ lọ́wọ́ Mustapha báyìí. Mustapha bá lélẹ̀ o. ìgbà tí ó délé ó wá wò ó pé kí lòun lè ṣe. Mustapha bá mú ẹjọ́ àfẹ́sọ́nà rẹ̀ yìí, ó bá mú un lọ sọ́dọ̀ àwọn òbí ẹ̀. òun mẹ́jọ àfẹ́sọ́nà yìí lọ sọ́dọ̀ àwọn òbí ẹ̀ o. kí làwọn òbí sọ? kí ni wọ́n wí? ẹ wò ó, mò ń tún padà bọ̀ lọ́jọ́ míì lórí ohun táwọn ìyá sọ àti ohun tí bàbá sọ. ṣùgbọ́n láì dènà pẹnu níbi tá a dé lálẹ́ yìí, mo fẹ́ kẹ́ ẹjọ́ kájọ gbé e yẹ̀wò, kájọ dàárò. ìmọ̀ràn wo lẹ̀yin fẹ́ lè fún Mustapha? ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi tẹ̀ ń gbọ́ mi lálẹ́ yìí, mo fẹ́ kẹ́ ẹ bá mi fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ lórí ìkànnì yìí, 0244 4 lórí prógráàmù yìí èrò tiyín
ìmọ̀ràn yín fún arákùnrin tá a pè ní Mustapha yìí, ṣé kí Mustapha ó fi ìyàwó yìí kó fi sílẹ̀ pátápátá ni àbí kí wọ́n sì mọ béèrè àníyàn wọn lọ? ẹ mọ́ gbàgbé pé mo ní kò tí ì fẹ́ sílé o, wọ́n ṣẹ̀ ṣe mọ̀ mí mọ́ ni o. tó ǹjẹ́ ọ̀rọ̀ tí Mustapha gbé wá yìí, ǹjẹ́ ó jẹ́ ọ̀rọ̀ tó jẹ́ torí láti gbé lọ sọ́dọ̀ àwọn òbí? ṣùgbọ́n àwọn òbí náà ṣe kí ni, àwọn náà sọ̀rọ̀. ṣùgbọ́n tó bá dọjọ́ míì a ó tún máa gbọ́rọ̀ táwọn òbí sọ. èrò tiyín, ìmọ̀ràn yín lórí ìmọ̀ràn fún Mustapha lórí ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ sí òun àtìyàwó ẹ̀ yìí, àfẹ́kẹ̀ bá wa fi sí àríwísí ìkànnì yìí, èyí tí a mọ̀ sí comment section. ẹ ṣé púpọ̀ fún ìfarabalẹ̀ wa láti gbọ́ ètò yìí. mo kí wa púpọ̀ lẹ́ẹ̀kan sí pé a dúpẹ́ lọ́wọ́ wa fún ìdìde àti akitiyan wa lórí ìrìn àjò wa lọ sí ìlú Èkó, lọ sí ìlú Ìjẹ̀bú àtàwọn tá a wà lókè òkun. mo kí wa pé a kú iṣẹ́ lómi, a kú ọwọ́ lómi o, a kú ọwọ́ lómi, a kú ọwọ́ lómi. á dára fún wa láṣẹ Èdùmàrè. bá a ṣe ń wọlé lọ sùn lásàálẹ̀ yìí, a ò mọ̀ ní sùn lékú lọ́wọ́, a ò ní sùn lárùn lọ́wọ́. kò ní jù báyìí lọ fún talẹ́ yìí. iléeṣẹ́ Koiki Media, bringing the work closer to your doorstep, náà ló ń kí yín, òun náà ló ń dúpẹ́ lọ́wọ́ yín, òun náà ló tún mú ìmọ̀ràn wá fún yín, ló tún mú ìrírí ayé yìí, ló tún mú wá sí tìbọ̀ yín láti lè jẹ́ pé kí àwa náà fi kẹ́kọ̀ọ́, kájọ fi ọ̀rọ̀ lómi toro ọ̀rọ̀. a ó mọ̀ retí iṣẹ́ ẹnìkọ̀ọ̀kan wa. ẹ ṣé púpọ̀. ẹ ṣé ìyá mi Rónkẹ́, mo rí yín, ẹ káàbọ̀ sórí ètò, ẹ káàbọ̀. mo fi kíkì yín, mo fi kí gbogbo àwọn èèyàn wa tó ti wà lórí ètò tí mi ì tí ì rí i pé wọ́n tẹ àtẹ̀jíṣẹ́ báyìí, ṣùgbọ́n tìyín ni mo kọ́kọ́ rí. mo dúpẹ́ lọ́wọ́ yín o, mo dúpẹ́ lọ́wọ́ yín. bẹ́ẹ̀ ni, kí mọ̀mọ́ sùn re, mọ̀mọ́ sùn láyọ̀, wọ́n sùn dáadáa. ẹ ṣé púpọ̀. tó gbogbo ilé, a ò ní rí jù báyìí lọ fún talẹ́ òní láti iléeṣẹ́ Koiki Media, bringing the work closer to your doorstep. oníyàn ṣe é, ọlọ́bẹ̀ ṣe é, olómi ṣe é o. gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wa pò ó pọ̀ náà, mo dúpẹ́ lọ́wọ́ yín, ẹ ṣé púpọ̀. mo wá kí ọ̀gá wa, ọ̀gá àgbà olú iléeṣẹ́ yìí, bàbá wa Ọláyọmí Kóìkí, mo kí yín, kẹ́mi ọlá ogun, kẹ́ ẹ pẹ́ 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 pẹ́, ẹ ó pẹ́ láyé, ẹ fọwọ́ páwó, ẹ fòrèbì jóbi lágbára Èdùmàrè. iléeṣẹ́ yìí ò ní bàjẹ́, kò sì ní dàrú láṣẹ Èdùmàrè. gbogbo àwọn tó ti ń nífẹ̀ẹ́ wa pátá lórí iléeṣẹ́ yìí, ẹnikẹ́ni nínú wọn ò ní yàn kú, ikú òjijì ò ní yalé tọ̀ wá o. bá a ṣe lọ ń sùn lásàálẹ̀ yìí bákan náà, ẹ ò ní sùn lékú lọ́wọ́, a ò ní sùn lárùn lọ́wọ́. àsùnjí náà ní tẹnìkọ̀ọ̀kan wa ló máa jẹ́ láṣẹ Èdùmàrè. Ẹlẹ́dùmarè ọba mi òkè, Ẹlẹ́dùmarè ọba mi tó dá ayé àti ọ̀run, Ẹlẹ́dùmarè ọba fún àtìlẹ́yìn, fún ìgbìyànjú àti oore ọ̀fẹ́ àti àǹfààní èyí tẹ́ ẹ fi fún wa lásàálẹ̀ yìí láti lè ṣe ètò yìí, láti lè jẹ́ kí gbogbo ọmọ Yorùbá, gbogbo ọmọ kóòtù òjíire láti lè gbọ́ ètò yìí.
adá gbogbo ọpẹ́, adá gbogbo ìyìn, adá gbogbo ògo, adá padà sọ́dọ̀ ọ̀wọ̀ Ọlọ́run. Ká sùn láyọ̀, ká jí láyọ̀, ó dìgbà.